A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Mo kó nílé, mo kálejò, mo kí bàbá, mo kí gbogbo ẹ̀gbọ́n mi, mo kí yín pátápátá, mo kí àwọn màmá mi náà. May God continue to bless you. Yes, this is on point by 2. Ẹ ṣé o. Ibi tẹ́ ti mú owó yẹn ò ní tán o. Nísìnyí báyìí, màá drop nọ́mbà mi àti email address sínú comment box. So ẹ lè kàn sí wa tó bá jẹ́ pé a kind of issues tí a lè discuss. Tí mo bá rí issue yẹn, tó bá jẹ́ pé tí mo lè follow Islamically máa follow ẹ̀, tó bá jẹ́ pé tí mo lè follow traditionally máa follow ẹ̀, kódà kó jẹ́ pé ta lè follow pẹ̀lú ti Bible à follow ẹ̀, tó bá jẹ́ pé ta lè follow pẹ̀lú medically a máa follow ẹ̀. Tẹ́ bá ti drop problem, tẹ́ bá ti drop Ọlọ́run jẹ́ a rí problem o. Tá bá ti drop issues yẹn tí èèyàn kan àbẹ́yàn méjì lè learn from. So èmi tí bá ti ṣe fídíò yẹn, I will send it personally through WhatsApp number èèyàn yẹn, then a dẹ̀ máa rí wò ní orí YouTube. So but there's one issue wà nílẹ̀ nísìnyí tó jẹ́ wà very critical. Ṣé mo sọ pé critical? It's not critical like that, but tó jẹ́ pé obìnrin yẹn fẹ́ ká bá òun dá sí i. Òun mo wá gbé wá síwájú gbogbo wa lénìí pé tó èmi màá sọ ti tèmi nísìn àtèyí tí mo béèrè lọ́wọ́ àwọn tó tún ju èmi lọ. Yes, then anybody bá feel otherwise ó lè sọ ti tèé ní comment box ká gbọ́. Àmọ́ this is my own. Obìnrin yẹn ó ní on point by 2. This is my issue. Ó ní òun jẹ́ èèyàn tó jẹ́ pé ó wà sexually very active. She's a young person according to her. Ó ní ọkọ òun kò sí nílùú tó ń wà, ó wà nílùú mi ni. So àwọn ọmọ ríra ní maybe once in a month or once in 2 months. But according to her, she said she's sexually very active. But the only thing tí òfin kọ̀ọ̀kan ara òun ní òun help ara òun pẹ̀lú ọwọ́, like abáníkà pélédé léyìnbó nísìnyí wọ́n pè ní masturbation. Ó ní bó ṣe ń derive sexual pleasure nìyẹn tí ọkàn ò bá sí nílé, so that kí ara ń fi balẹ̀ kó mọ́ wò ta. Mo ní wow, eléyìí problem ni, kò jẹ́ kí ṣe problem náà. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló ń face irú problem báyìí tí wọ́n ti ẹ̀ lè sọ̀rọ̀ jáde, tó jẹ́ pé àwọn míì fast lane tọ́lọ́run ò fẹ́ ni wọ́n gbà. Àmọ́ bó ṣe sọ títí ẹ̀ jáde yìí, Ọlọ́run fún ní àlùbọ́ríkà. Ó ṣe seek help mi on point by 2 yìí, Ọlọ́run fún ní àlùbọ́ríkà. Mi ní sorúkọ ẹ̀ jáde, àmọ́ a máa sọ, máa pass video yìí sí. Ẹni bá bá sí otherwise kó bá mi comment fún, kó bá mi ṣàlàyé fún again mọ́. But ní alákọ̀ọ́kọ́ náà, for my on point by 2 for my knowledge, a ti wà nínú Al-Qur'ani, a wà nínú Bible, àrí bí tí wọ́n kọ́ masturbation sí. Ṣé àwọn àtọ́kọ́ náà ń gbàgbé àtìkọ́ ni? Ọlọ́run gbàgbé àtìkọ́, ó fẹ́ fa kíní kan yọ láàrin yẹn ni. Àwọn ẹlẹ́sìn kejì, àwọn kìrìsìtẹ́nì, ìkan náà pásítọ̀ yìí, ó ń ṣe deliverance fún ọkùnrin kan níjọ́ kan. Ó rí nínú ẹ̀mí, ó ní ọkùnrin yìí fẹ́ràn kó máa ṣe masturbation. Ó wá advice ọkùnrin yìí pé instead tó fi máa ṣe kíní yẹn, pé kó sì mọ wá obìnrin tó better, because tó bá ń ṣe ó possible kó mọ imagine obìnrin tó yẹ kó imagine, tó jẹ́ pé èèyàn yẹn máa ní spirit, kó máa di pé wọ́n invoke back spirit into ara rẹ̀ fún ara rẹ̀. Nítorí nínú deliverance yẹn ó jẹ́ ká mọ̀ pé ọkùnrin yẹn níyàwó àmọ́ kò kí ń fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀, kò kí ń fẹ́ ní ìyàwó ẹ̀. Ó prefer láti ṣe masturbation yìí. Any little time ó enjoy láti máa ṣe, any little time ó enjoy láti máa ṣe kíní, ó ti wá di bad habit. Bí ìyẹn ṣe lọ nìyẹn. Ìgbà tí ẹ̀sìn ò sọ, ṣé wá yẹ kó di habit? Kò yẹ kó di habit. Kí ni Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sọ nínú hadith tá à ń pè ní al-halal wal-haram fil Islam part 170 to 171.
ẹ lọ wá kẹ́ lọ kà ó easy ẹ̀ nǹkan tó rí everybody mọ̀ ni ó fi ẹ̀mí sọ fún àwọn tó béèrè ó dá wọn lóhùn gan pàápàá ó ní ànábì wọn sallallahu alaihi wasallam ó sọ fún ẹ̀yin ó ní àwọn youth ó bẹ́tà kẹ́ ẹ máa gbààwẹ̀ ó bẹ́tà kẹ́ ẹ máa gbàdúrà nítorí pé kí ni ó lè máa jẹ́ kẹ́ ẹ súnmọ́ Ọlọ́run tẹ́ bá dẹ̀ súnmọ́ Ọlọ́run tẹ́ ń gbààwẹ̀ tẹ́ ń gbàdúrà ní gbogbo ìgbà eléyìí ó máa cool sexual passion instead tẹ́ máa fi fọkàn gbogbo ọkàn máa ro sexual tẹ́ bá ń gbàdúrà tẹ́ ń gbààwẹ̀ ó máa cool the sexual passion yín ọkùnrin mọ̀ wà ní pé ká fẹ́ ṣe sex àbí ká fẹ́ ṣe masturbation ó ló bẹ́tà kẹ́ mọ̀ gbààwẹ̀ kẹ́ mọ̀ gbàdúrà bí ànábì ṣe sọ nìyẹn. a tún wá sọ àwọn nǹkan tó wá fẹ̀mí gbà sọ pé tó bá jẹ́ pé èèyàn tó níyàwó lé tó wá travel tí ọ̀dì yìí wá dé kí ni kó ṣe ni wọ́n fi wá sọ pé tó bá jẹ́ pé yẹn ni wọ́n wá tẹ̀lé àwọn ambali juries tí wọ́n sọ wípé wọ́n gbà láàyè pé ọkùnrin ṣe masturbation tí ò bá fẹ́ ṣe adultery àti fornication àti tí ò bá ní owó àti ṣe ìyàwó wọ́n ní wọ́n gbà ní àyè ní àwọn ambali juries àmọ́ Muhammadu sallallahu alaihi wasallam ó dúró lórí pé ẹ máa gbààwẹ̀ ẹ máa gbàdúrà ẹ fọkàn kúrò ní ẹ ń ṣe ìṣekúṣe àmọ́ pé ẹ̀ṣẹ̀ ni masturbation actually kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ because wọn ò kọ́ nínú Bible bẹ́ẹ̀ wọn ò dẹ̀ kọ́ ní ìlà Kùránì bẹ́ẹ̀ èyí tó jẹ́ ẹ̀ṣẹ̀ nínú ẹ̀ ni kíyàn máa fantasize kó máa fantasize ọkọ ọlọ́kọ kó máa fantasize ìyàwó oníyàwó nǹkan tí wọ́n sọ pé ẹ̀ṣẹ̀ nìyẹn then Islam jẹ́ ká mọ̀ pé sexual desires méjì nípa genuine àti fake genuine èyí tó wá ní genuinely tó jẹ́ pé kí nìyẹn kàn jáde wá fúnra rẹ̀ láti inú ìyẹn ni pé tó bá satisfy kò sẹ́sẹ̀ ń bẹ̀ àmọ́ èyí tó jẹ́ pé o lọ wo fíìmù o lọ gbọ́ mísíkì tí wọ́n ń gbọ́ nìsín o lọ wo ìwé tó yẹ kó wò o lọ sọ̀rọ̀ tó yẹ kó sọ o lọ gbọ́rọ̀ tó yẹ kó gbọ́ ara wá dìde o wá níyẹn ni sexual tó fẹ́ kill ìyẹn sexual ìyẹn àmọ́mọ̀ fọwọ́ dá nìyẹn àmọ́mọ̀ fọwọ́ dá ìyẹn kọ́ ni wọ́n sọ bẹ́ẹ̀ ìwọ tó sọ wípé ọkọ rẹ ò sí tó wà right ọkọ rẹ lọ wá rántí ọkọ rẹ fíṣẹ̀bìlì lára ẹ wá dìde tí o bá fantasize ọkọ rẹ tó masturbate sí ìrùfẹ́ sẹ̀ni ìyẹn ti gbọ́ sétí pé mi ìfẹ́ yàlè ó wá sí mi lọ́kàn ní nínú mo control ẹ̀ títí mi rí control nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ ọkọ mi ni mo ń fantasize ìyàwó mi ni mo ń fantasize ìyẹn kò kí ń ṣe ẹ̀ṣẹ̀ àmọ́ tí o bá wá fantasize fíìmù àbó tó ti lọ wo àwọn fíìmù tí wọ́n ń wò sí rí ọkùnrin kan bẹ́ẹ̀ ọkùnrin yẹn wá ń wò ẹ̀ wá ìmájú ọkùnrin yẹn pẹ̀lú ara rẹ̀ ṣé ẹ mọ̀ pé ẹsẹ̀ tí ń invoke spirit tó yẹ pé kí yẹn invoke bí ọkùnrin pásítọ̀ yẹn ṣe sọ ṣé ẹ̀ pé tí wọ́n á fẹ́ mọ rí bẹ́ẹ̀. So I feel the person understand nǹkan tí mo ń ṣe àti sọ yẹn pé tó bá yẹ kọ̀ọ̀kan oní sexual urge yẹn high sexual urge tó hà yẹn ṣé original ni àbí fake ṣé o lọ mọ̀ọ́mọ̀ mọ́ wo nǹkan tó yẹ kó wò ní tó fi ní urge yẹn àbí torí kó kàn rántí ọkọ ẹ kí ni yẹn kàn dìde you have to identify nǹkan tó ń pè ní high drive níbẹ̀ yẹn tó bá jẹ́ pé ó kàn dìde ni tó satisfy ní ọ̀nà tó tọ́ tó yẹ pọ̀ pẹ̀lú imagine pẹ̀lú ara ẹ̀ ìyẹn wà okay àmọ́ tó jẹ́ pé fíìmù ni àbọ́kọ lọ́kọ àbí nǹkan míì ìyẹn bad ìyẹn ò yẹ kó rí bẹ́ẹ̀ dẹ́ èmi ò bá wá sọ wípé wọn bá sọ wípé báwo ni mo ṣe wá sọ bẹ́ẹ̀ o èmi ò bá ní àbá tẹ̀lé ti ànábì Muhammadu sallallahu alaihi wasallam ṣé bí ọkọ ò sí nílé ìwọ nìkan ló wàhálà àtàwọn ọmọ wàhálà ò lè pọ̀ púpọ̀ á wá tẹ̀lé pé ààwẹ̀ ká mọ̀ fi gbogbo ìgbà mọ́ gbààwẹ̀ ká mọ̀ fi gbogbo ìgbà mọ́ súnmọ́lọ̀ ká mọ̀ fi gbogbo ìgbà mọ́ gbàdúrà ká mọ̀ kírun ọkàn ó kúrò ń bẹ̀ ìlọsíwájú náà nítorí àwẹ̀ yìí nítorí àdúrà ìlọsíwájú ó mọ̀ pọ̀ sí spiritual level náà máa high èmi ò bá advice yẹn bẹ́ẹ̀ there should in case tó bá rí pàwọ̀ yẹn ń pọ̀ jù gbogbo yẹn ń pọ̀ jù fẹ́ẹ́ ní láti relax kí ni ìsìn dìde kí ni ìdìde why not ibi tí ọkùnrin yẹn bá wà tí ò bá jìnnà ẹ mọ interchange bí tó bá wá ní 3 days ìwọ náà lọ 3 days tó bá wá ní 1 week ìwọ náà lọ ní 1 week ẹ mọ interchange
àmọ́ tí gbogbo èèyàn bá wá ṣe pátápátá masturbation bóyá once in a while kó mọ̀ di habit then you need to follow the rules and regulations pé mọ́ fantasize èèyàn kankan nítorí ó wà ní Quran 23 verse 5 to 7 ó wà ń bẹ̀ pé ìwọ tó bá derive something beyond what you are supposed to ó ti jẹ́ transgressor ẹ check Quran 23 verse 5 to 7 tí wọ́n ṣe sọ ní àárín yẹn nìyẹn. I hope I've answered that. bá a ṣe mú wá nìyẹn then mo fẹ́ fi máa ṣe bóyá máa pass video yẹn or not. àwọn ọmọ kéékèèké àwọn ọmọ young boys tí wọ́n ti marry tí wọ́n ti ṣe kankan tí wọ́n fi gbogbo gbà wo fíìmù tí ò dáa èyí náà nàná bí n bá wí pé ẹ dènà rú ẹ fọkàn sí àdúrà ẹ fọkàn sí àwẹ̀ ẹ focus sí dreams yín because kíní masturbation àwọn bad film yìí bad influence ló ń jẹ́ kò jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ youth kò jẹ́ kí wọ́n ní ìlọsíwájú kò jẹ́ kí wọ́n lè ronú bó ti yẹ kí wọ́n ronú ẹ̀rọ dáadáa olórin kan náà kúkú ti sọ bẹ́ẹ̀ ń jọ wo pé masturbation yìí fa ó ní bó ṣe ń kill dreams ọ̀dọ̀ wọn ní medically it is okay traditionally ló sọ dàbí ẹni pé àwọn èèyàn fẹ́ gba gbogbo is okay yìí but I'm going to stop here for now. This is on point by 2 using my words to help with the site for now.